fẹ́yìn náà pé ọ̀rọ̀ káwọ́ lérí ìfẹsẹ̀jẹlẹ̀ kò ní wọlé tọ̀yìn o. Ariwo ẹkún oró ní sọ nínú ilé yín. Ogun ẹgbàmí ará àdúgbò irú kí leléyìí Ọlọ́run ní jó ṣẹlẹ̀ sí yín o. Wọn ò ní tẹ́ òkú ọmọ sẹ́yìn ọkọ̀ wá bá yín lé. Ọlá bíbí ànábì bọ́dà mi Adémọ́lá Ògúnlùdé mọ̀ṣẹ́ládùn àfẹ́yìn náà ẹ ò ní ya wèrè. Orí yín ò ní burú, ṣẹ̀dá yín ò ní gbàbọ̀dẹ̀, ọfà yín ò ní bá yín o, èrò ọ̀tá ò ní ṣẹlẹ̀ yín lórí. Nínú ìdílé ìyá àti bàbá ẹ ò ní dẹni ẹ̀yìn. Ọlá bíbí ànábì náà kí n sáré lọ pápápá nítorí ìjọba àkókò. Ìwọ̀nba àsìkò ni mo ní láti fi ṣe ètò yìí nírọ̀lẹ́ yìí. Gbogbo wa náà lẹ máa rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ti tójọ́ mẹ́ta díẹ̀ tẹ́ ti bá mi pàdé lórí ètò, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen. Ó ti tójọ́ mẹ́ta àbí méjì àbí mẹ́rin díẹ̀ tọ́lọ́run ti ní kí n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel. Sísítà wa Ìyábọ̀ Sọ́là Sani ẹ ò ní ya wèrè o. Àwọn tó bí yín ò ní sunkún lórí yín. Ọlá bíbí ànábì Akínọlá alájà wa Akínọlá Kàfáyà Mútúnráyọ̀ Ọ̀dẹ́kúnlé. Ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ kò ní tọ́ sí yín o. Lórí àwọn ọmọ ẹ ò ní sunkún, lórí ọkọ ẹ ò ní sunkún, ọ̀rọ̀ ìbànújẹ́ ò ní wọlé tọ̀ yín. Ẹ ṣé mo dúpẹ́ káàbọ̀ sórí ètò àti gbogbo ẹni tí ẹ tún ti darapọ̀ mọ́ wa. Ní wípé ẹ̀yin àgbàlagbà náà lẹ máa ń powó lówó pé ojú lágbà yá àgbà kì í yánu. Ojú ni àgbà máa ń yá, àgbà kì í yánu. Ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá a gbé ọ̀rọ̀ Pastor Gabriel sórí gẹ́gẹ́gẹ́ tá a jẹ́ mùsùlùmí, pàápàá jùlọ àwa tá a ní làákàyè, a ní láti jókòó láti observe ká láti jẹ́ onírònú. A ní láti máa ronú dáadáa kó tó dípa máa sọ̀rọ̀. A gbọ́dọ̀ torí wípé káyé ṣáà rí pàwa náà ń sọ̀rọ̀ kákan wá mọ jáde wá sórí mídíà láti mọ wíwíkú yìí rárá. Nítorí wípé kí ni Ọlọ́run ànábì fẹ́ràn kéèyàn mọ ronú púpọ̀, kéèyàn mọ wòye. Kì í ṣe pàwa náà ò rí gbogbo ohun tí ń lọ lórí afẹ́fẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta sẹ́yìn lórí ọ̀rọ̀ Pastor Gabriel àti Muyideen àti Alhaji Oríyọmí Hamzat. Kì í ṣe pé àwa náà ò rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ń lọ, but a gbọ́dọ̀ ṣọ́ra nítorí pé ẹni yìí ni wá nínú ayé. In tó bá dẹ̀ wà, tó bá dẹ̀ jẹ́ authority, òun láyé fẹ́ gbọ́ lẹ́nu wa. A kàn gbọ́dọ̀ mọ wọ́ sórí afẹ́fẹ́ láti máa sọ̀rọ̀ anyhow láì ní àǹfààní kankan rí múlò níbẹ̀. Àmọ́ gẹ́gẹ́ bí ìwòye tèmi lórí bí ọ̀rọ̀ Pastor Gabriel àti Muyideen tó padà tí wàá mú tàlájì Oríyọmí Hamzat sínsìn, gbogbo wa náà la mọ̀ pé ọ̀rọ̀ yìí ti mú Alhaji Hamzat Oríyọmí ti wà nínú fíìmù yìí náà láti lẹ̀. Nígbà tí Muyideen ti jáde kúrò nínú àgbàlá tó ti lọ gbé abọ́ lórí nínú Bódìjà náà ni Alhaji Oríyọmí Hamzat ti pàṣẹ pé kí wọ́n lọ gbé. Ó sì pe Àgbàlá Gabriel láti wá fi ọ̀rọ̀ wa lẹ́nu wò bó ló ṣe rí bẹ́ẹ̀. Gbogbo wa náà la mọ̀ pé Alhaji Oríyọmí Hamzat wà nínú fíìmù yìí from A to B, torí kò tí ì dé Z àti ìmọ̀bi tó ṣe máa já yọrí sí. Náà nígbà tó stage kan, Alhaji Oríyọmí Hamzat yọwọ́ yọsẹ̀. Ọ̀rọ̀ yìí fẹ́ di egun ẹja sí Alhaji Hamzat lọ́rùn, ó fẹ́ di wàhálà. Látara ọ̀rọ̀ kan tí Alhaji Oríyọmí Hamzat sọ ní TikTok tó wà lórí program ẹnìkan tí wọ́n fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò nípa in tó ń ṣẹlẹ̀ tó ń lọ láàrin Pastor Gabriel àti Àgbàlá àti Muyideen.
ọ̀rọ̀ náà kó páńpẹ́ ó fẹ́ kó páńpẹ́ ó tiẹ̀ kó páńpẹ́ sí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat púpọ̀ látara ọ̀rọ̀ tí Alhaji Oríyọmí Hamzat sọ lórí show yẹn nígbà táwọn àwọn èèyàn gbọ́ oríṣi àtọ́ ti mọ ibi tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ tọ́dẹ̀ ti gbọ́ ọ̀rọ̀ tí Alhaji Oríyọmí Hamzat tí wọ́n sọ àti ibi tí wọ́n fọ̀rọ̀ tì sí ìbànújẹ́ ńlá ló padà jẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti pé wọ́n padà tún gbọ́ ọ̀rọ̀ tí Alhaji Oríyọmí Hamzat tí wọ́n sọ lórí TikTok lórí program ẹnìkan táwọn èèyàn dẹ̀ screenshot ọ̀rọ̀ yẹn tí wọ́n gbé jáde sórí afẹ́fẹ́ látìgbà yẹn Alhaji Oríyọmí Hamzat ti jáwọ́ kúò nínú ọ̀rọ̀ Muyideen àti Àgbàlá Gabriel àtẹ̀bí ẹ̀ kódà Alhaji Oríyọmí Hamzat wọ́n jẹ́ kó yé wa lórí program wọn kan pé àwọn ò fẹ́ rí ya Muyideen àti gbogbo ẹbí Muyideen gbogbo tí bá tiẹ̀ ń jọ mọ́ ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen àwọn ò fẹ́ gbọ́ kankan mọ́ pé kódà gan níjọ́ tí màmá rẹ̀ wá òkèèrè náà wọ́n ti ní kí wọ́n mọ lé wọn gbogbo wa náà la gbọ́rọ̀ tí Alhaji Oríyọmí Hamzat sọ nígbà yẹn tí túmọ̀ sí wípé Alhaji Oríyọmí Hamzat jẹ́ kó yé gbogbo ayé wípé àwọn ti yọwọ́ o àwọn ti yẹsẹ̀ àwọn ò mọ nǹkan kan sí mọ́ kò sí nǹkan tó kọ́ àwọn pẹ̀lú ọ̀rọ̀ Muyideen lóòótọ́ iṣẹ́ tí Alhaji Oríyọmí Hamzat gbé dání àtèyí tí Àgbàlá Gabriel gbé dání ó fẹ́ jọra wọn ni kò jọra wọn ọ̀tọ̀ọ̀tọ̀ níṣẹ́ wọn o Alhaji Oríyọmí Hamzat freedom fighter ni wọ́n ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn ni wọ́n lóòótọ́ ni Alhaji Oríyọmí Hamzat ti ṣàwọn ètò kan síwájú nígbà táwọn náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tó já sí pé àwọn náà ń tọ́jú àwọn arúgbó wọ́n fún àwọn arúgbó nìkan làwọn èèyàn fi máa ń pe Alhaji Oríyọmí Hamzat ní ọkọ arúgbó nígbà náà kó tó wá di pé Ọlọ́run tún bẹ̀rẹ̀ sí ní gba ọwọ́ Àgbàlá Gabriel ṣe àwọn nǹkan mèremère fún àwọn arúgbó ìlú fáwọn àgbàlagbà ó dáa náà ń tó ń ṣẹlẹ̀ yìí tó bá tiẹ̀ wá jẹ́ pé lóòótọ́ l'Alhaji Oríyọmí Hamzat mi ò tí ì sọ bẹ́ẹ̀ o ni wọ́n mọ̀ sí ipa bí Muyideen àtàwọn àfá ẹ̀ ṣe gbé Pastor Gabriel lọ ilé ẹjọ́ tó má l'Oríyọmí Hamzat mọ̀ sí ǹjẹ́ ó lè jẹ́ òótọ́ tó bá tiẹ̀ wá possible pé òótọ́ ni ṣé jà orogún ni ká pe léyìí ni àbí jẹ́ òwò ó jẹ́ nǹkan tó bomi tútù sọ́kàn wa púpọ̀ látara oríṣiríṣi information tá ń gbọ́ mo wo program kan ìyàwó Stella ó já sọ pé mọ́mí ẹ kújọ́ mẹ́ta o ó tójọ́ mẹ́ta púpọ̀ ẹ ò ní dàwátì lójijì màmá ìyàwó Stella ó já sọ pé nínú àwọn olóríire aláàánú alálùbáríkẹ́yàn tí wọ́n ti ń tẹ̀lé wa bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ ni wọ́n mọ̀mọ́ ẹ ò ní sunkún lórí ọmọ o gbogbo àrídùnnú yìí ò ní dẹkún lágbára ọlọ́ba mi òkè alájà wa Tóyìn Nuratu agbéniga mo kí ẹ̀yin náà ẹ ṣé ẹ káàbọ̀ sórí ètò ìnira ò ní bá yín tọmọtọmọ Ọláyínká mo kí yín náà ṣéjà òwò ní kápẹ́lẹ́ ni àbórogún òwò ṣéjà ìlara ní kápẹ́ ni àbí tó bá ti ẹ̀ wá possible pé lóòótọ́ ẹ mọ gbọ́rọ̀ mi dáadáa o tó bá possible pé lóòótọ́ ni Alhaji Oríyọmí Hamzat ló jẹ́ pé àwọn ni wọ́n ti Muyideen lẹ́yìn láti pé kó gbé ọ̀rọ̀ Àgbàlá Gabriel lọ kóòtù gẹ́gẹ́ bí báwọn èèyàn ti ń sọ pé Muyideen sọ wípé àwọn èèyàn ń fẹ́ ọ̀rọ̀ wá Muyideen lẹ́nu wò ó dẹ̀ ń darí wọn lọ síbi pé ẹ lọ bá Alhaji Oríyọmí Hamzat ẹ máa mọ bó ti ń lọ lẹ́nu wọn ṣé lóòótọ́ l'Alhaji Oríyọmí Hamzat padà mọ̀ sí bí Muyideen ṣe gbé Àgbàlá Gabriel lọ ilé ẹjọ́ ni àbí bẹ́ẹ̀ kọ́ ọ̀rọ̀ yẹn ṣì ń kọ mí lóminú ọ̀rọ̀ yẹn ṣì ń dà mí ní làákà èrú ó ṣì ń bà mí nínú jẹ́ ó dẹ̀ ṣì ń ṣe mí dáradára bákabáka pé ṣé ó lè jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ àmọ́ àti mọ̀ yàwá Stella ó já sọ pé wọ́n ní don't trust anyone èmi ò tí ì fi gbogbo ara gbà mi ò tí ì fi gbogbo ara fara sí wípé
Alhaji Oríyọmí Hamzat lè jẹ́ igi lẹ́yìn ọgbà fún Muyideen Ajígínní lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Èmi ò tí ì fi gbogbo ara gbà o. Àníkẹ́ Adébáyọ̀ ẹ ò ní dàwátì lójijì. Èmi ò tí ì fi gbogbo ara gbà. Mi ò dẹ̀ tí ì fi gbogbo ara fọwọ́ sí. Mi ò tí ì fi gbogbo ara support ẹ̀. Àmọ́ tó bá lọ jẹ́ wí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ yóò bá àwọn èèyàn nú jẹ́ púpọ̀ o. Tó bá lọ jẹ́ pé bẹ́ẹ̀ ni orin kan la máa ń kọ nígbà tá a wà nílé kéwú pé Ọlọ́run má jẹ́ ń yọ̀ ṣubú níbi mo ga dé. Ọlọ́run má jẹ́ ń yọ̀ ṣubú níbi mo ti ga o. Iwájú lọ ọ̀la ò máa lọ kò máa ní rẹ́yìn o. Tó bá lọ jẹ́ pé bẹ́ẹ̀ ni lóòótọ́ tó fi ló wá pé Alhaji Oríyọmí Hamzat ni wọ́n jẹ́ alátìlẹyìn fún Muyideen láti gbé Àgbàlá Gabriel lọ ilé ẹjọ́ káì yóò burú jáì gan. Àmọ́ mi ò tí ì lè fi gbogbo ẹnu sọ pé ó lè rí bẹ́ẹ̀. Mi ò tí ì lè fi gbogbo ẹnu sọ bẹ́ẹ̀. Nítorí Alhaji Oríyọmí Hamzat tí èmi mọ̀ yìí tí mò ń rí yìí mi ò rò pé ó lè jálábòsí. Mi ò rò pé ó lè dalẹ̀ Àgbàlá Gabriel. Mi ò rò bóyá ni Alhaji Oríyọmí Hamzat lè gbàbọ̀dè fún Àgbàlá Gabriel o. Èmi ò tí ì rò bẹ́ẹ̀. Àní mi ò rò wípé bóyá ó lè rí bẹ́ẹ̀ pé k'Alhaji Oríyọmí Hamzat kó jẹ́ alátìlẹyìn fún Muyideen Ajígínní wọ́jà lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel. Mi ò tí ì gbàgbọ́. Àmọ́ tó bá lọ jẹ́ bẹ́ẹ̀ yóò jẹ́ tí ó bá àwọn èèyàn nínú jẹ́ gan o. Àmọ́ mi ò tí ì lè sọ̀rọ̀ púpọ̀ lórí ẹ̀. Nítorí pé kí ni Alhaji Oríyọmí Hamzat ò tí sọ̀rọ̀. Gbogbo báwọn èèyàn ṣe ń gún Alhaji Oríyọmí Hamzat lábẹ́rẹ́ tó kò tí sọ̀rọ̀ jáde. Alhaji Oríyọmí ò tí ṣe fídíò láti jẹ́ kí gbogbo àwọn èèyàn lè mọ̀ wípé èmi ni mò ń bẹ lábẹ́ orò tó rò Muyideen fi ń ké o. Ìjà tá a dẹ̀ ń jà gbogbo àwa tá a jẹ́ mùsùlùmí pàápàá jùlọ àwa tá a jẹ́ àfáà tọ́lọ́ ń pè wá dá sọ̀rọ̀ lórí mídíà yìí kì í ṣe nǹkan méjì. Mo dẹ̀ mọ́ ń sọ fún yín dáadáa la fi jáde f'Àgbàlá Gabriel, la fi dúró tì í nítorí pé kí ni à ń wo Àgbàlá Gabriel àánú wa ń ṣe é. Àwa náà ti ṣe oore rí táwọn èèyàn sì fojú olóore wa gúngi. A ti gbà yàn lẹ̀ nínú àdánwò rí tán dẹ̀ fẹ́ padà dálé wa lórí padà. A ti ṣoore fẹ́yàn rí tó fẹ́ dibi mọ́ wa lọ́wọ́ tó tiẹ̀ dibi ní. Tọ́ba ayé padà dá wa lẹ́bi lérí ẹ̀. Òun ló jẹ́ ká mọ̀ lára. Àwa ní feelings fún Àgbàlá Gabriel pé no àwa náà wí àwọn kan báyìí ti ṣẹlẹ̀ sáwa náà rí tá a ṣe oore tó fẹ́ dibi mọ́ wa lọ́wọ́ ló já dìde kán láti support Àgbàlá nígbà yẹn. Nítorí pé kí ni a mọ yìí kéèyàn ṣe dáadáa kó fẹ́ dibi mọ́yàn lọ́wọ́. Àtúntí pé àwòye lọ síbi wípé Muyideen gẹ́gẹ́ bí àlàyé tó ṣe àti tí Àgbàlá Gabriel ṣe yìí a ò lè dá máa ní lẹ́bi púpọ̀. Oore ló ṣe tó fẹ́ dibi mọ́ lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò wá gbogbo àwọn Ajígínní fans club Ajígínní fans club gbogbo wọn wò nígbà yẹn Fọlọ́runṣọ́ gbogbo wọn sọ nígbà yẹn lẹ́nu ara wọn ní pé àwa tá a jẹ́ mùsùlùmí tá a wà lórí program tá a ń support Àgbàlá Gabriel pé àmọ́ tó tá a ń ṣe ni pé ńṣe ló yẹ ká support mùsùlùmí ẹgbẹ́ wa. Kò jẹ́ kí a support Kristẹni. Abẹ́mi bí wọ́n lè rí ọ̀rọ̀ kan wọn ò tí ì láǹfààní àti dá mi lóhùn òde ní o wípé ṣé Kristẹni kìí ṣe èèyàn ni? Ṣé Kristẹni ò sí lọ́hùn ni? Ṣé lẹ́bọ ni Kristẹni ni? Ṣé wọn kì í ṣe ọmọ ìyá wa ni?
lóòótọ́ Ọlọ́run lè jọ dá wa, a lè mọ́ ṣẹ̀sìn kan náà, a lè mọ́jọ rìn lójú ọ̀nà kan náà. Ìyẹn ò ní kárí kìrìsìtẹ́nì ká burú ó fẹ́ ṣe ká wá fọwọ́ lẹ́rẹ́ pé nítorí pé kì í ṣe ọmọ ìyá wa ká wá dúró nídúró pé ká burú ó ṣe o. Ọlọ́run ò kọ́ wa bẹ́ẹ̀. Alukurani tá a ké ò kọ́ wa bẹ́ẹ̀. Ìsìláàmù ò kọ́ wa bẹ́ẹ̀. Ànábì Muhammad tá a tẹ̀lé ò kọ́ wa bẹ́ẹ̀ o. Wípé ká rí nǹkan tó lè pa kìrìsìtẹ́nì lára ká dẹ̀ mójúnù ká jẹ́ ká burú ó ṣe nítorí pé kì í ṣe mùsùlùmí ẹgbẹ́ wa. Ànábì ò kọ́ wa bẹ́ẹ̀. A lè torí pé Muyideen jẹ́ mùsùlùmí àgbàlá kìrìsìtẹ́nì ni ká dẹ̀ rí òdodo lẹ̀ ká mọ́ lè sọ ọ́. Bá a bá sọ ọba tó ní wá tó rán wa níṣẹ́ ní òbí wa léèrè. Òun ló já dúró tán lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muyideen nígbà yẹn. Àmọ́ lórí ọ̀rọ̀ Alhaji Oríyọmí Hamzat tí àwọn èèyàn ń sọ wípé ó mọ̀ sí Muyideen ṣe bí Muyideen ṣe gbé Àgbàlá Gabriel lọ ilé ẹjọ́, but èmi ò tí ì rò bẹ́ẹ̀. Nítorí pé kí ni mi ò tí ì rí ẹ̀rí àrídájú tó fìdí ẹ̀ múlẹ̀ tí mo fi lè mọ̀ pé lóòótọ́ ni àṣé Alhaji Oríyọmí Hamzat mọ̀ sí. Gbogbo wa kú etí lọ́nà. Àwọn ibi tọ́rọ̀ yẹn fẹ́ padà já sí. Àwọn nǹkan tó fẹ́ gbẹ̀yìn ọ̀rọ̀ yẹn. A fẹ́ padà mọ̀ pé ṣé bóyá lóòótọ́ ni Alhaji Oríyọmí Hamzat mọ̀ sí. Àmọ́ gbogbo wa a kú etí lọ́nà lórí ọ̀rọ̀ yẹn. In tó tún padà mú Alhaji Oríyọmí Hamzat tún wọnú fíìmù yẹn padà tó tún fi dúró ní dúró wípé àfi kí Muyideen ó gbé Àgbàlá lọ ilé ẹjọ́. A ò tí ì mọ bó ṣe jẹ́, ẹja kú etí lọ́nà lérí yẹn lápá kan nìyẹn. Àmọ́ mo tiẹ̀ nígbà pé kò lè rí bẹ́ẹ̀. Oríyọmí ò ní yá dá sọ̀rọ̀ yẹn ni. Alhaji Oríyọmí Hamzat ò yá ní ṣe kí ni, kò yá ní dá sí ọ̀rọ̀ yẹn pàápàá ni, ju wípé kọ́ wá sọ wípé àwọn ni wọ́n wá ti Muyideen lẹ́yìn lórí pé mọ̀ níṣó mo wà lẹ́yìn ẹ̀ gbé lọ ilé ẹjọ́. Mi ò tí wà ṣúọ̀ lérí ẹ̀ kó lè rí bẹ́ẹ̀, kò tí ì dájú. Náà ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì, gbogbo ẹni tó bá fẹ́ ṣoore láyé ẹjá ṣoore ṣe. Oore tá a máa ṣe tó máa bu wá lọ́wọ́ ọlọ́mọdé á bá wọn ṣe o. Àánú tá a máa ṣe tó máa di wàhálà sí wa lọ́rùn, ọba mi òkè mọ́jẹ́ á bá wọn ṣe o. Nítorí pé kí ni ọ̀pọ̀lọpọ̀ ló ń ṣi oore lóde òní tó padà ń gba bíbọ̀ níbẹ̀. Nítorí pé gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé oore ni Àgbàlá Gabriel ṣe. Ó kàn jẹ́ wípé èèyàn ò lè mọ̀ rí àdánwò lórí gbogbo iṣẹ́ tí èèyàn bá gbé dání láyé. Àdánwò ò lè ṣe kó mọ́ dìde. Kí là ń pè ní àdánwò? Òun náà ni àmì wò látọ̀dọ̀ Ọlọ́run. Àmì wò lè ṣe kó mọ̀ wáyé fún gbogbo tí bá ń jẹ́ ìránṣẹ́ Ọlọ́run láyé, tí kò wá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run lásán tó tún wá já láàánú ẹ̀dá. Àmì wò lè ṣe kó mọ̀ yọjú sí wọn o. Ló yẹ kí gbogbo wa máa wò nígbà yẹn pé Àgbàlá Gabriel yìí aláàánú èèyàn ni, olóore èèyàn ni, kì í ṣe ẹnìkan, kì í ṣe ẹni méjì, kì í ṣe ẹni mẹ́ta, kódà kì í ṣe 100 èèyàn àwọn tí wọ́n ń jẹ nínú àǹfààní Àgbàlá Gabriel. Àwọn èèyàn tọ́lọ́run ti gba owó Àgbàlá Gabriel tó ti lò fún, àwọn èèyàn náà pọ̀ gan tí wọ́n sì dúpẹ́. Kí wá ló jẹ́ pé tó wá fi jẹ́ pé tí Muyideen yìí ló wá bu lẹ́sẹ̀ ẹlẹ̀, tí Muyideen yìí ló wá yí lọ́wọ́, ló wá fẹ́ sọ di ó lágbára púpọ̀ gan. Ìjà máa ṣoore mọ́ nínú ayé báyìí. Amúnisún ni amúresún ní ṣe lọ́mọ aráyé o. Ǹjẹ́ a lè ṣe oore mọ́ báyìí? Ǹjẹ́ oore dùn ṣe mọ́ báyìí? Ìjẹ́ gbogbo àwọn tá a bá ṣoore fún,
àtàwọn tá a ti ṣe fún àtàwọn tá à ń ṣe fún lọ́wọ́lọ́wọ́ kí ló fẹ́ gbẹ̀yìn wa pẹ̀lú wọn kí ni tí wọ́n fẹ́ fi san wá. ọ̀rọ̀ yìí dorí àgbàkodò ó dẹ̀ fẹ́ mú gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jìnnà sí oore ṣíṣe o. àmọ́ Àgbàlá Gabriel ẹ má jà parọ́ fúnra wa, ẹ wò ó, ẹjẹ́ àfọ̀tẹ̀kùn ẹjẹ́ ayọ̀tẹ̀kù ò níbẹ̀. èèyàn lè jọmọdé o. bàbá Sheikh Adam Abdullahi Ali Alori, bàbá Sheikh Adam sọ̀rọ̀ kan nínú tírà àwọn pélébé kan, ọ̀rọ̀ náà ọ̀rọ̀ tó ní ńlá ni àmọ́ nínú tírà kékeré ni wọ́n ti sọ. bàbá ní inna kabira bila hakilin ma'a sugara inna sagira lahum akilu ma'al kubara. bàbá ní inna kabira tá a bá rí àgbàlagbà kan bila akilu. ẹ dákun ẹ bá wa love, ẹ bá wa like. bóyá nẹ́tíwọ̀kì ló jẹ́ já wa dànù ni, bóyá wọ́n flag program yẹn ni, mi mọ̀ tó ṣẹlẹ̀. ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ love and like, ẹ bá wa share program yẹn. bóyá nẹ́tíwọ̀kì ló fẹ́ rí wa dànù ni o, bóyá wọ́n flag ẹ ni, ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin tí ẹ bá láǹfààní àti máa gbọ́ wa, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá wa tẹ love, ẹ bá wa tẹ like, ẹ bá wa share program yẹn. bàbá ní inna kabira tẹ́ bá rí àgbàlagbà bìlá akílẹ̀ tí ò ní làákàyè máa ṣúgara ohun àtọmọdé ẹgbẹ́ ni wọ́n. bàbá wa ní iná sọ̀gìrà kẹwàá rí ọmọ kékeré làwọn akílùn tó bá ti ní làákàyè tí làákàyè rẹ̀ pé dáadáa. sàwáhùn màálì kúbara ẹgbẹ́ lòun àtàgbàlagbà. ẹgbẹ́ ni òun àti kíni òun àti àgbàlagbà. Àgbàlá Gabriel Ọlọ́run lè jọmọdé lóòótọ́, àmọ́ àwọn ẹ̀kọ́ oríṣiríṣi tẹ̀mí ń kọ́ tí mò ń rí lára Àgbàlá Gabriel, mo rí pé ó jọmọdé ni àmọ́ irinṣẹ́ àgbàlá gbélé lọ́wọ́. nítorí bí ogun yẹn ṣe jà tó, bí ìjì yẹn ṣe mì tó, kò dá omi inú àgbọn rẹ̀ nù. Àgbàlá Gabriel ò sì torí ẹ̀ kó lòun ò ṣoore mọ́, kò torí ní tó ṣẹlẹ̀ sí yẹn kó dúró, kò sì dákẹ́. lóòótọ́ ni ọmọ èèyàn ò lè má ṣèṣì ọmọ èèyàn, nítorí ẹ̀jẹ̀ ló ń flò lára Àgbàlá Gabriel. àmì wo ńlá ni tó ṣẹlẹ̀ sí Àgbàlá Gabriel lọ tọ́lọ́ sì mú borí ẹ̀, tí mo dẹ̀ nígbà ọ̀pọ̀ Ọlọ́run ó jẹ́ ó borí àdánwò yẹn. Ọlọ́run á gbé e borí. tó bá jẹ́ pé ẹnìkan ní gbogbo tí ń ṣẹlẹ̀ sí Àgbàlá Gabriel ṣẹlẹ̀ sí, ṣé bórí mídíà lájọ wà, òun náà ti jáde yóò ti máa ṣe fídíò lóríṣiríṣi. àmọ́ ó tẹ àdánwò yẹn mọ́ra, ó gbé e mọ́ra, ó ń fi ara dà á, ó dẹ̀ tún ṣàdúrà, kò sì dákẹ́ àdúrà. òun ló jẹ́ kémi ó respect ẹ̀ pé ọmọ kékeré ni tó tọ́lọ́ ń gbéṣẹ́ àgbàlagbà lé lọ́wọ́. ìmọ̀ràn kan mo wá fẹ́ ní fún Àgbàlá Gabriel lórí ètò mi lénìí ni wípé Àgbàlá Gabriel bọ́ ti ní sùúrù náà ni kò ní o. ẹ bá mi share program yìí kó débi tí Àgbàlá Gabriel sì lè rí wò, kó sì tẹ̀lé mọ̀ràn yìí. Al-Qur'ani sọ wípé inna Allaha ma'a sabiri, dájúdájú èmi Ọlọ́run bẹ pẹ̀lú ẹni tó bá ní sùúrù láyé o. gbogbo ẹni tó bá ti ní sùúrù láyé òun lọ rí èmi Ọlọ́run o. gbogbo ẹni tó bá ti ní sùúrù láyé lèmi Ọlọ́run mọ́ ń kó yọ nínú àdánwò o. gbogbo ẹni tó bá ti ní sùúrù láyé lèmi Ọlọ́run mọ́ ń gbé lékè ọ̀tá o. gbogbo ẹni tó bá ti ní sùúrù láyé lèmi Ọlọ́run máa ń jẹ́ kó borí ogun o. gbogbo ẹnikẹ́ni tó bá ti ní sùúrù láyé òun lèmi Ọlọ́run máa ń jẹ́ kó jàre o. ẹ bá mi sọ fún Àgbàlá Gabriel fáwọn tá a bá tún láǹfààní àti súnmọ́ jù mí lọ, àbí kẹ́ ẹ bá mi share program débi tó ti lè wò ó wípé kí ni ẹni kó tún ní sùúrù sí o.
sùúrù tó ní òtí tó ìyàwó òlì olúwa wá mi rí lágbára ọba mi òkè gbogbo ọmọ tẹ́ bí ẹ ò ní sunkún lórí wọn o ẹ kú ọjọ́ mẹ́ta. ẹ bá mi sọ fún pé kó ní sùúrù o nítorí pé kí ni ọlọ́run ń bẹ pẹ̀lú gbogbo ẹni tó bá ti ní sùúrù. béèrè bá di bí ìpàdé diwájú ọlọ́run kí Àgbàlá Gabriel ó mọ tẹ̀síwájú nínú ní sùúrù lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn. èmi nígbàgbọ́ pé ibi ayọ̀ ibi ire ibi ìdùnnú lọ̀rọ̀ rẹ̀ ó padà já sí nítorí ọlọ́run ti ṣàdéhùn fánàbí. ó ní lẹ́yìn ìnira lẹ́yìn gbogbo ogun tó bá aráyé bá gbé wá bá yín kò sí tí ó padà kẹ́yìn ẹ̀ jù dùnnú lọ. mo nígbàgbọ́ pé Àgbàlá Gabriel ó padà dùnnú lẹ́yìn ọ̀rọ̀ yìí. ọlá bíbí ànábì yàwá wòlíì olúwa wa mi rí ẹ ò ní kó sọ́wọ́ agbé nípa o. náà mo wá padà sórí Muyideen Ajígíní èmi ni mo sọ lórúkọ yẹn gbogbo ẹni tó bá pe Muyideen Ajígíní Ajígínigíní lẹ́ni èmi ni mo sọ lórúkọ èmi ni mo pẹran súnú ẹ̀ mo tún orúkọ ẹ̀ èmi ni mo padà tún fún lórúkọ mo fi kún orúkọ fún mo ní ẹ má pè Muyideen Àgbàlá Gabriel mọ́ ẹ pè ní Muyideen Ajígíní Ajígínigíní wọ́jà. Muyideen Ajígíní mo mà gbọ́ ṣé lóòótọ́ ni wọ́n ní ìwọ àtàwọn àfáà rẹ̀ kan pé ẹ ti gbé Àgbàlá Gabriel lọ ilé ẹjọ́ pé ẹ ti lọ pè lẹ́jọ́ ṣé bẹ́ẹ̀ lórí lóòótọ́? tó bá yẹ pé bẹ́ẹ̀ lórí lóòótọ́ mo kí ọmọ kan sára sí ẹ. kódà gan mo gbọ́ pé wọ́n náwọn DSS kan ti tẹ̀lé ọlọ́nà Àgbàlá Gabriel láti lọ kó gbogbo ọjà tí ń bẹ nínú ṣọ́ọ̀bù rẹ̀. tó bá yẹ pé lóòótọ́ ni lóòótọ́ mo kí ẹ o pé àwọn tí wọ́n fún ẹ nímọ̀ràn yẹn mo kí àwọn náà. wọ́n ní wọ́n fẹ́ talé tí Àgbàlá Gabriel kọ́ wọ́n lò ní dandandandan ó ṣàfẹ́ gbalé ṣá. wọ́n ní dídẹ́ fi gbé Àgbàlá Gabriel lọ ilé ẹjọ́ nìyẹn. tó bá yẹ pé béèyàn ṣe máa ń ṣe téèyàn fi máa ń rú yè tíyàn fi ń rú lánìyẹn. ìwọ náà múra sí kò ṣàṣegbénú ayé mọ́ àṣepamọ́ ló kù wà. gbogbo ohun tí ẹ̀dá bá ṣe ni ó gbà o gbogbo tí ẹ̀dá bá ṣe nínú ayé ó ní ó gbà. nítorí wípé kí ni ire lẹ́san ìkà náà lẹ́san ìkà lẹ́san oore náà lẹ́san. ẹni tó bá ń ṣèkà ẹni kó máa ṣe lọ ẹni tó ń ṣeré má fìrè sílẹ̀ bó pẹ́ títí ẹ̀san á ké lórí ọmọ. ẹni tó ń ṣeré ẹni kó máa ṣe lọ ẹni tó ń ṣe ká ẹni ó mọ́ fi kálẹ̀. àtòrè àti ìka gbogbo ẹ̀ ló lẹ́san bó pẹ́ títí ẹ̀san á ké lórí ọmọ. orí làgbàlá ṣe o tó fẹ́ di wàhálà sí lọ́rùn yìí. ẹni tọ́lọ́run ti gbé dìde tẹ́dà ayé kan bá dúndò pé àfi dandan kó wọn jábọ́ ẹni tọ́lọ́run ò bá jábọ́ ẹ̀ lọ́wọ́ ẹ̀dá kankan ò lè rí jábọ́ o. ìwọ àtàwọn àfáà rẹ tẹ́ ẹ bá dúró nídùú pé àfi kẹ́ ẹ ṣáàbà tiẹ̀ jẹ́ àfi kẹ́ ẹ jábọ́ àfi kẹ́ ẹ sọ́dẹ̀ èèyàn yẹpẹrẹ kẹ́ ẹ mọ̀ pé mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájúdájú pé kì í ṣe Àgbàlá Gabriel nìkan lẹ fẹ́ bà tiẹ̀ jẹ́ o ẹ fẹ́ bà tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jẹ́ gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ogbó orí ẹlẹ́dàá tó ń jẹ lábẹ́ òrùlé má nìyẹn tó ń mu lábẹ́ òrùlé má nìyẹn àti gbogbo àwọn tó ti ní èròǹgbà kó ń fẹ́ ṣoore fáwọn náà
mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú wípé gbogbo wọn lẹ́jọ́ fẹ́ bà tí wọ́n jẹ́ pọ̀ o gbogbo wọn lẹ́jọ́ fẹ́ jábọ́ pọ̀ kì í ṣòun nìkan àmẹ́mi nígbàgbọ́ pé kò ní jábọ́ mùsùlùmí máa ń gbà fọ́lọ́run ní àrídọ́ ọbí kọ́dọ̀ nínú tọ́lọ́ fi ròyìn mùsùlùmí ni mùsùlùmí gbọ́dọ̀ mọ yọ́nú sí gbogbo tó bá dé bá gbogbo tọ́lọ́ ń bá gbé bá ní condition but àwọn mùsùlùmí tọ́lọ́ ní kí wọ́n mú ìdíje ó lọ já sí lọ́wọ́ àwọn mùsùlùmí oníjàgídíjàgan àwọn ìmọ̀le tó bá pa àwọn nǹkan onímọ̀le àwọn onímọ̀le àwọn tí wọ́n mú ẹ̀sìn lé tó yẹ pa ayé tí wọ́n gan òdẹ̀ rójú tó yẹ pa àwọn gan ò tí ì gbádùn ayé tó yẹ pé àwa mùsùlùmí ẹgbẹ́ wọn gan wọ́n ń pè wá ń kèfèrí wọ́n ń wò wá ní wopá kì í ṣara àwọn lọ bọ́ sí lọ́wọ́ tó bá yá sí pé àwọn náà ni wọ́n tì ọ́ lẹ́yìn mo nígbàgbọ́ pé gbogbo tó bá tọ́ lẹ́san ọlọ́run san ní kálukú wa gbogbo tá a bá gbáyé wa sí gbogbo ẹ̀ náà lákòóká wájú ọlọ́run nílé ayé ẹsẹ̀ mẹ́fà nílé ayé kan tó yá sí wípé ó dàrú máwọn èèyàn lójú àìmọye ọ̀pọ̀ ni wọ́n ti gbé sin lẹ́nu àárọ̀ yìí àjọsùn lánàá ni nígbà tó jí láàárọ̀ kò jí sáyé mọ́ ó ti dẹni ilẹ̀ kò ní sùn láyé mọ́ lálẹ́ yìí àìmọye ẹni tó di ìrọ̀lẹ́ yìí tí ò ní dàárọ̀ la nílé ayé tó já sí pé kò já sí mọ́ nǹkan kan kò já mọ́ nǹkan kan ogun ni nílé ayé àdánwò nílé ayé fìtínà nílé ayé ìnira nílé ayé tó yá sí pé kò sí ń ta mú wábẹ̀ tí ò sí ń ta máa mú kúrò níbẹ̀ nílé ayé tó yá sí pé ìhòhò la wábẹ̀ o ìhòhò náà láti jáde níbẹ̀ ọmọdé ń kú àgbà ń kú olówó ń kú tálíkà ń kú mo wo social media lónìí ìkànnì àwọn kìrìsìtẹ́nì akọrin tóun náà jẹ́ gbajúgbajà tó jẹ́ celebrity ni wọ́n gbé rest in peace lórí àwòrán ẹ̀ póun náà jáde láyé ṣé gbogbo orú àwọn eléyìí náà ò tó kọ́ wa lẹ́kọ̀ọ́ kò tó kọ́ wa lẹ́gbọ́n ni pé gbogbo nǹkan láyé ẹ̀dẹ́ ni o ẹ̀dẹ́ ni o ẹ̀dẹ́ ni lóòótọ́ náà a gbọ́dọ̀ gbìyànjú nínú ayé bọ̀ tó oore tọ́lọ́run ò bá ṣe fún yàn láyé ẹ̀dá kankan ò lè ṣe gbogbo tí mo rò pé ẹ̀wọ̀ ẹ̀yìn àfáà tí màá nù wá sábà mo wo tí mo rò pé ó jẹ́ kẹ́ ẹ máa ṣe níwàásí fún nìyẹn pé kó gbà fọ́lọ́run tó bá yẹ pé lóòótọ́ oore ọlọ́run ni nílé tí Àgbàlá Gabriel kọ fún ọlọ́run ó mú wá fún yóò mú mi wá fún láyé tí òru kan bàbá ṣe Adam Abdullahi Al-Alori ọlọ́run jẹ́ kẹ́mi bàbá náà gùn bàbá ní tawakkali ala rahmani in kunta akila sayati kabil arizaki min haisu la tadri bàbá ní tawakkal kí ló dé tó lè bọ́lọ́n dúró ala rahmani kí ló dé tó lè fẹ̀yìntì Ọlọ́run kó lè gbọ́kàn lọ́lọ́run kó mú Ọlọ́run lólùfẹ̀yìntì olùfarati kó ló ń ṣe fún ni tawakkali kí ló dé tó lè gbọ́kàn lọ́lọ́run tó gbọ́kàn léèyàn ala rahmani in kunta akila tó bá yẹ pé onílàákàyè ní ẹni wà mọ̀ pé èèyàn máa ń dúró tọ́ Ọlọ́run èèyàn máa ń gbára tọ́ Ọlọ́run béèyàn bá ní pírọ́blẹ́mù kan béèyàn bá rí challenges kan èèyàn máa ń padà sọ́dọ̀ Ọlọ́run ni èèyàn máa ń pe Ọlọ́run èèyàn máa ń bi Ọlọ́run èèyàn máa ń padà sọ́dọ̀ Ọlọ́run èèyàn máa ń gbé ọ̀rọ̀ ẹ̀ sọ́dọ̀ Ọlọ́run èèyàn máa ń gbọ́rọ̀ ẹ̀ lọ́lọ́run lọ́wọ́ pọ̀ Ọlọ́run tó mo fẹ́ fọ̀rọ̀ mi lò ẹ́ o bá yanjú ẹ̀ kílé tó ń dààmú torí pé wọ́n lẹ́nìkan gbẹ̀tọ́ ẹ̀ kílé tó ń dààmú nítorí pé aburú kan tó kàn ẹ́ kílé tó ń dààmú kiri nítorí àti jẹ àti mu tawakkali ala rahmani in kunta akilan tó bá yẹ kó gbọ́n ni onílàákàyè ni ó jẹ́ kó mọ̀ pé inú ayé ìyá asán ni kò jẹ́ ká dààmú púpọ̀ nítorí àti jẹ sayati kabili arisaki min aisu la tadri Ọlọ́run ó padà mú oore tiẹ̀ náà wá fún ẹ lọ́nà tó ti ẹ̀rọ kan sí tó bá yẹ pé lóòótọ́ Ọlọ́run bá kọ́lé mọ́ ẹ mú ìdí nì láyé kó kọ́lé láyé ó jẹ́ kó lè nígbàgbọ́ wípé
Ọlọ́run ó tún padà kọ́ mi fún ẹ tó ju tinú àgbàlá lọ. Tó bá gbé lóòótọ́ lọ́lọ́run kádàrá oríire mú ẹ láyé wá padà ṣe é tó máa ju tó ti ṣe sẹ́yìn wá lọ. Tó bá gbé lóòótọ́ lọ́lọ́run kádàrá oríire mú ẹ wá ṣe é yàtọ̀ sí ìtú o ti ṣe síwájú. Àmọ́ gbogbo wa yányán àdúró tọ́lọ́run mọ́. Àdúró tọ́lọ́run mọ́. Kẹ́rí kéèyàn ó níyì láyé. Kí Ọlọ́run daṣọ ìbú èèyàn ó mà ju owó lọ. Muyideen ṣó rántí níjọ́ tó lọ sínú ṣé kí ló kọ bẹ̀rù ṣe gbági náà ni. Gbogbo àwọn ìyá yẹn ni wọ́n ń hó lé ọ lórí. Ìwọ́gò ò fẹ́ lè rìn mọ́ nínú ìgboro mọ́. Orí pò níyì mọ́. Kéèyàn ó máa gun mọ́tò. Káyé òwò kí wọ́n wọ́ṣe sí i la kí láǹfààní ọkọ̀ tó gùn kó o nílé. Ẹ mọ̀ wípé kéèyàn ó níyì ojú owó lọ, kó o níyì ojú mọ́tò lọ, kó o níyì ojú ilé lọ. Àìmọ́ bí ibi tó lówó dé tí wọ́n recognize ẹ̀ tí wọ́n sì recognize tálíkà. So ilé ayé yìí ò jámọ́ nǹkan kan o. Ẹ jẹ́ ká rántí pé Ọlọ́run ló dá àgbàlá o. Àgbàlá Gabriel Ọlọ́run ló dá. Ìránṣẹ́ Ọlọ́run ni. Gbogbo ẹ̀yin tẹ́ ń fìtínà ẹ̀ tẹ́ sì ń dà láàmú ẹ jẹ́ kí ó yẹ kó yé yín dáadáa pọ́lọ́run lẹ́ ń dà láàmú o. Pọ́lọ́run lẹ́ ń fìtínà o. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbógun tàgbàlá Gabriel Ọlọ́run lẹ́ ń gbógun tí kìí ṣòun. Nítorí pé kí ni ọba mi ló rán. Ìránṣẹ́ Ọlọ́run ni. Ẹni àmì òróró Ọlọ́run ni ẹni inú ẹni tọ́lọ́run yàn tọ́lọ́run rán ni. Nínú àwọn tọ́lọ́run ní kó wá kún ṣe òun lọ́wọ́ lágbàlá Gabriel. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá dúró nídùú wípé àfi kẹ́ ẹ nílá. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ dájú wípé Ọlọ́run lẹ fẹ́ mọ̀ nílá o. Gbogbo ẹ̀yin tẹ́ bá dúró nídùú pé ẹ fẹ́ gbógun tì Ọlọ́run lẹ fẹ́ gbógun tì o. Èèyàn ò sì ní gbógun tọ́lọ́run kó fara rẹ̀ o. Èèyàn ò ní gbógun tọ́lọ́run kó mọ̀ rí jà Ọlọ́run. Èèyàn ò ní fara ní Ọlọ́run kọ́lọ́run mọ̀ fara ní o. Ẹ jẹ́ á ronú dáadáa o. A ti ń gbọ́ pọ́rọ̀ yìí ti dọ̀rọ̀ kóòtù náà. A máa kì í dé láti kóòtù mọ́ ká túṣọ̀ rẹ̀. Èmi sọ fún yín dáadáa nígbà kan. Nínú àwọn ọ̀mọ̀ràn tí mo fún àfá ajígínigíní mo sọ fún un nígbà yẹn mo ní tó bá jẹ́ pé àwọn jẹ́ onílàákáyè ẹ̀dá settlement ló jẹ́ kí wọ́n wà. Settlement ló jẹ́ kí wọ́n wá. Settlement ló yẹ kí wọ́n wá. Ọ̀nà wo ni wọ́n lè gbà náà fi lè wá settlement ọ̀nà tó pọ̀ ni. Ó kékeré tọ́rọ̀ yìí ṣẹlẹ̀ ní wípé ó jẹ́ kí wọ́n mọ bí wọ́n ṣe fẹ́ mú àgbàdo fẹ́ mú Muyideen tí wọ́n ṣe fẹ́ rí àgbàlá Gabriel kí wọ́n dẹ̀ bá wọn parí ọ̀rọ̀ yìí ní tùbínùbí kọ́yanjú ẹ̀ síbi tó dáa kọ́ dẹ̀ fàlàáfíà ṣíra wọn lẹ̀ kó ní kálukú mọ́ lọ pẹ̀lú sàlámù sàlám. But àwọn àfáà yìí ò ṣe bẹ́ẹ̀. Wọ́n fi ṣẹ̀ríà tí wọ́n tó láì ṣe ṣẹ̀ríà tọ́lọ́hun. Mo dẹ̀ fẹ́ kẹ́ ẹ mọ̀ mo tún sọ fún wọn dáadáa mo tún rán wọn létí pé tó ilé tẹ̀ ń pariwo pé Muyideen lónìí ìyá Muyideen kọ́ ló kọ́lé yìí fún bàbá ẹ̀ kọ́ ló kọ́ fún fámílì ẹ̀ kọ́ ló kọ́ fún àwọn tí wọ́n kọ́lé fún Muyideen pọ̀ gbogbo ayé ló kọ́lé fún Muyideen gbogbo ayé ló kọ́lé fún Muyideen lónìí gbogbo ayé lẹ́tọ̀ọ́ àti appeal àtọkùnrin àtobìnrin gbogbo àwọn tó wà ní diaspora tí wọ́n dáwó jọ fún Muyideen tí àwọn adájọ́ èyí bá dá ní dáa wípé kí ni o wípé kí wọ́n gbé kán talé kí wọ́n kó fún Muyideen gbogbo àwọn tí wọ́n. àbí ẹ lè ṣe tó bá ní Lady K kí ló lè sọ sọ̀rọ̀ tó wà lẹ́yìn ní dọ̀dọ̀ ti tèmi bí bàbá mi tó sọ̀rọ̀ ẹ ṣe sọ wípé àwọn ò believe wípé Alhaji Oríyọmí Hamzat wọ́n lè mọ̀ sí bí Muyideen bó ṣe gbé àgbàlá Gabriel lọ sílé ẹjọ́ wàláì bẹ́mi náà ṣe máa sọ nìyẹn mi ò believe láti bí síbẹ̀ yẹn ẹ gbọ́ mi ò believe láti bí báyìí lọ sí ibẹ̀ yẹn wípé Alhaji Oríyọmí Hamzat táwa mọ̀ o wọ́n lè lọ́wọ́ nínú ẹ̀ nítorí pé kí ni gbígbé àgbàlá Gabriel lọ sílé ẹjọ́ ẹ mọ̀ pé mi ò kí ń ṣe báyìí kí ń ṣe ohun tó dáa gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe ní ayé yìí ẹ jẹ́ ká fi bẹ̀rù Ọlọ́run sí o ẹ gbádùn mi
ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run nítorí ẹnìkan nítorí ọ̀la tí èèyàn bá ṣèyàn ní oore jọkan ẹ jẹ́ ká rò ó ká tó fi ṣe kíni ká tó ṣe ìdájọ́ ibi tó bá ṣe gbogbo wa lẹ́lẹ́run ara kò sẹ́ni tí ẹran ara ò lè yá lò Àgbàlá Gabriel ò kì í ṣe Jésù ìránṣẹ́ ni Àgbàlá òun ṣe Jésù ìránṣẹ́ Ọlọ́run làgbàlá Gabriel David a máa sọ wípé ẹran ara ò lè yá lò mo wá fẹ́ kí gbogbo ẹ̀yin tẹ́ bá wà lẹ́yìn Muyideen mo fẹ́ kẹ́ rántí wípé àtòrí nǹkan ṣèkan ni Ọlọ́run ìgbésẹ̀ tẹ́ ń sọ́pọ́tì Muyideen pé kó gbé ó kù díẹ̀ káàtó o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti ṣe mọ̀ ní pé nígbà tí iná ọ̀rọ̀ yìí tó bẹ̀rẹ̀ sí ní jó èmi náà dá sí wípé wáì tí wọ́n lè na Muyideen bàbá yédè bọ́ta pẹ̀lú ìyàwó wọ́n bẹ gbogbo ayé wọ́n ní ẹ má bínú ẹran ara ló lo àwọn kí wá tún wà ní ti tẹ̀yìn èṣù tapo sí kí ni tẹ̀yìn ìkà ọ̀bàyéjẹ́ yàn ẹ fijọ́ kan gba àlàáfíà láàyè nítorí tẹ́ bá gba àlàáfíà láàyè ni ẹ ní gbé ọ̀rọ̀ yìí lọ sílé ẹjọ́ bí n pé ẹ mọ̀ọ́mọ̀ ẹ wá ìṣubú Àgbàlá Gabriel ni ẹ rántí oore ẹjọ́ kan ohun tí mi ò ṣe bá wọn dá sọ̀rọ̀ yẹn mọ́ nìyẹn ìjọ tí mo ti rí tí Muyideen ti gbé Àgbàlá lọ sí Gabriel lọ sọ́dọ̀ woman rights pẹ̀lú ìyá tí ò rí nígbà tó jú ń pọ́n igún ẹ̀ ìyá tó kọ̀ sílẹ̀ ìyá tí ò dúró tì káyẹ̀lẹ̀ ní ìtumọ̀ káyẹ̀lẹ̀ mọ́ ṣùgbọ́n nígbà tó fẹ́ fi Muyideen fi bá títí Àgbàlá jẹ́ ìyá ẹ̀ pọ̀n sẹ́yìn àtijọ́ yẹn mo ti withdraw lórí kéèsì Muyideen ohun tó tún wá jẹ́ kí n lè kọ́ mi sí ní títí bàbá wa Oríyọmí Hamzat kọ́ ló ń jẹ́ ká rí Aláàjì pẹ́ Aláàjì ògo ìlú Ìbàdàn ni wọ́n Àgbàlá Gabriel ògo ìlú Ìbàdàn ni wọ́n èmi tí mo jókòó ògo ìlú Ìbàdàn ni mí torí mi ò ṣe ọmọ àlè o ẹ̀yin àtàbára àwọn tó bá ń sọ̀rọ̀ wàhálà tí yín ni ẹ̀yin lẹ̀ ń ṣe ògo ìlú yín ògo wọn tèmi lèmi ògo ọmọ kóòtù òjíire èmi lóye ọmọ ògo adúláwọ̀ ògo ìlú mi ni mo jẹ́ ṣé àwa máa wò kí gbogbo ẹ máa lọ báyìí èmi náà bìlífù pàlájì wọ́n lè lọ́wọ́ sí irọ́ mi ò gbà pàlájì lè lọ́wọ́ sí Aláàjì Oríyọmí Hamzat wọ́n ti ń pè yín lọ́tún wọ́n ti ń pè yín lósì lórí ọ̀rọ̀ yìí tí ẹ bá mọ̀ sí bàbá mi ẹ bọ́ta ẹ wẹ̀kẹ́ yán kọ̀ọ̀kan ẹ wo ìgbà tó sọ wípé alájà kan wà ní Lẹ́kí òun ló fún Muyideen ní 250,000 tí olórí kórí ọmọ tó ṣe orí bí ẹja koté ìyẹn Yahya Gambari tó dárúkọ alájà Lizzy Anjorin ìgbà alájà Lizzy Anjorin bọ́ta pé ṣé nítorí wọ́n ti sọ pé alájà kan wà Lẹ́kí èèwọ̀n àwọn wà ní alájà bọ́ta wọ́n wẹra wọn mọ́ egbèrègbè kò sẹ́ni tó dárúkọ alájà kankan mọ́ Aláàjì ẹ ti ga ẹ̀ ní wálẹ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgídìgbo gbogbo ẹ̀yin olólùfẹ́ Àgbàlá Gabriel ẹ̀ ní wálẹ̀ Muyideen ó ń ṣe olólùfẹ́ Àgbàlá Gabriel ọ̀tá Àgbàlá Gabriel ni ẹ níjọ́ tí o ti pinnu àti fi ojú olóore gúngi wò ṣe fi ìjálẹ̀ fún Ọlọ́run jà orí owó lórí ẹ mo máa ń sọ láti ilẹ̀ kọ́ lọ wájú owó ọ̀hún nínú àtìgbà tí kéèsì Muyideen ní Àgbàlá Gabriel tó ti bẹ́ẹ̀ bá mi ṣí ètò mo fi ọdún Olódùmarè bẹ̀yìn ni mo ti máa ń sọ wípé orí owó lórí Muyideen ṣùgbọ́n ní di deliverance wá wo bó ṣe wá ń fa àtàmọ́ àwẹ̀mọ́ ìwọ̀nba bí tó fi jàre díẹ̀ má jẹ́ àtọ̀ yín bọ̀dá Muyideen torí ẹ̀jẹ̀ mi náà lọ́lọ́jọ́ iṣẹ́ jù mí lọ ẹ̀rù ẹ̀ dàbẹ̀ bẹ́ẹ̀ dẹ̀ jù mí lọ yín lẹ́mọ̀ òun ẹ̀ jù mí lọ 40 kí ni yín náà anyway ẹ jẹ́ kí n gbà bẹ́ẹ̀ pẹ́ jù mí lọ dáa pé 40 kí ní kan ni yín ẹ jẹ́ n gbà bẹ́ẹ̀ bọ̀dá Muyideen ọlọ́mọ jẹ́kẹ́ ẹni tó kọ orí ọlà ṣùgbọ́n tó rí inú ẹ̀ wá bá tó di ẹ̀jẹ̀ ṣé gbogbo àwọn tó dáwó fún yín lágbàlá Gabriel wọ́n lajú wọn sílẹ̀ kẹ́ gbé Àgbàlá Gabriel ṣubú mo dẹ̀ fẹ́ kẹ́ mọ̀ wípé àwọn tó nífẹ̀ẹ́ Àgbàlá Gabriel wọ́n pọ̀ ju àwọn tó wà lẹ́yìn yín lọ
bọ̀dá Muyideen àwọn olólùfẹ́ Àgbàlá Gabriel tí wọ́n bá lajúlẹ̀ k'Àgbàlá Gabriel ṣubú á jẹ́ pé ẹni èṣù ni wọ́n, irinṣẹ́ èṣù ni wọ́n jẹ́ nínú ayé Àgbàlá. Á jẹ́ pé irinṣẹ́ èṣù ni wọ́n jẹ́ nínú ayé Àgbàlá náà táwọn olólùfẹ́ Àgbàlá bá lè lajú sílẹ̀ kẹ́ bring Àgbàlá down. Irinṣẹ́ èṣù ni wọ́n. Tí gbogbo wọn bá wá bẹ̀rẹ̀ sí ní jáde pẹ̀lú statement of account tó fi san owó nígbà incident yín fún Àgbàlá Gabriel. Rìsíìtì tèmi ni abẹ́rò bí rìsíìtì máa ń tán ni kò ń tàn àfi tẹ́ bá dé báǹkì. Kò ń parẹ́. Tẹ́ bá ní rìsíìtì 10 years wọ́n á wá jáde fún yín. Kí gbogbo wọn máa wá jáde pé àwọn fẹ́ gbowó àwọn padà. How are you going to do it? I don't think you think before you do. Your supporters, they don't think before they do. Assuming they think, they will not advise you to take that kind of action. You will never take that kind of step. Láti lọ arrest Àgbàlá Gabriel, láti pè lẹ́jọ́, láti sue ẹ̀ nítorí kíni. Tó bá polè wá ẹ, tó bá sọ pé gbogbo òun máa jó tí ò bá jó mọ́ ńkọ́. O falugation òun ló ka mọ́bi tó ti ń báyàwó ẹ̀ sùn. O dẹ̀ fi gbogbo òun lẹ̀ sọ̀rọ̀. Ìyàwó tí wọ́n ti rí t'Àgbàlá Gabriel bá sùn tó dẹ̀ tún sọ wípé o lè kọ́, o rí pẹ́ níbi ní ẹ́. Ẹ̀yin ìyá mi, bàbá mi ò fẹ́ kí fídíò yìí gùn, ṣùgbọ́n Alhaji Oríyọmí ṣé lóòótọ́ lẹ ṣe yìí? Ṣé lóòótọ́ lẹ ṣe yìí tán? Tó bá jẹ́ pé tòótọ́ lẹ ṣe, lẹ sọ́pọ́tì Muyideen láti lè sú Àgbàlá Gabriel. Ó kù díẹ̀ káàtó bàbá mi. Kò yẹ ká bá yín níbi irú nǹkan báyìí o. Ṣùgbọ́n mo trust yín ṣá ẹ lè ṣe bẹ́ẹ̀. Ẹ̀yin ìyá ẹ̀yin bàbá, ẹ má gbàgbé gbogbo product tàǹtà lọ́lọ́kùn òjọ̀kan lórí ìkànnì Lady K Ìfẹ́olúwa show. Gbogbo ẹ̀ pátápátá òun ló wà ní ìkàlẹ̀. Gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra product tẹ́ lè fi para, tẹ́ lè fi tún skin yín ṣe, ẹ gbà mí láago. Ẹ̀yin tẹ́ bá tún wá fẹ́ ra product tẹ́ máa fi tún egungun yín ṣe bí àgbo jẹ̀dí, alẹ́, body pains, agbónío àtàgúnmu, alẹ́ body pains, flat tummy, ti diabetes, ẹ pè mí lórí WhatsApp number kí n fún yín ní phone number ilé-iṣẹ́ Ọtíyọ̀ Natural Herbal. Gbogbo ẹ̀yin tẹ́ bá wá fẹ́ support ministry Lady K Ìfẹ́olúwa show, mo fi ọ́n Elédùmarè Ọba Tàálà mo fi bẹ̀ yín. WhatsApp number mi òun lẹ́wọ̀n lójú screen. Ẹ jọ̀ọ́ ẹ support ministry mi, iṣẹ́ yín ò ní kú. Ní dológo àná. Ayé tí ń gbóhùn yín wọ̀n ní gbóhùn mú yín kò ní jẹ́ titi yín láṣẹ Èdùmàrè. Ẹ support ministry mi, ojú ò ní tì yín. Ẹ má dẹ̀ gbàgbé àti bá wa tẹ top up, ẹ bá wa share ètò yìí. Ẹ jẹ́ kí gbogbo wa kájọ gbé wò lọ́tùn lósì. Ẹ jẹ́ kí gbogbo àwọn olólùfẹ́ bàbá wa Oríyọmí Hamzat kí wọ́n máa kọ opinion wọn lórí ọ̀rọ̀ tó wà lẹ̀, kó máa kọ sí comment section. Àwọn olólùfẹ́ Àgbàlá Gabriel kó máa kọ titi wọn. Ẹ wá bá wa share ètò yìí káwọn oníkálukú kó máa gbé yẹ̀wò, kó lè máa mọ bí nǹkan táwọn olólùfẹ́ wọn fẹ́. Bóyá àwọn ráwọn fans Alhaji Oríyọmí Hamzat tó máa sọ pé ó dáa bó ṣe support Muyideen yẹn tó bá jẹ́ tòótọ́ ni wọ́n support Muyideen o. Bóyá dẹ̀ máa rí tàwọn Àgbàlá Gabriel náà tó máa sọ wípé ohun tó dáa òun ni wọ́n ṣe fún ẹ̀yin. Ẹ jẹ́ ká mọ̀, ojú òní ti gbogbo wa, àní ṣàṣetì, àní kó sọ́wọ́, orí òní dìbí mọ́ wa lọ́wọ́ o. Mo tún lẹ́ni lẹ́sìn. That is why when I do ore, I go on my own way. Mi ìmọ̀ wẹ́dà tó lọ dàbí. Mi ìmọ̀. Tí bá ti lè ṣe oore fún ẹ lẹ́nu tó ti sọ Lady K thank you o. Tó bá mẹ́sẹ̀jì mi jọ́ kejì mi ní dẹ́ lò. Mi ní dáhùn. Mi ò ní dáhùn. Mi ìmọ̀ why. Tí mo ti lè ṣe fún ẹ lẹ́sẹ̀kẹsẹ̀, tí mo ti confirm wípé yes ó ti rí ló ṣe dúpẹ́ lọ́wọ́ mi. Oore tí mo ṣe fún ẹ ó dùn mọ́ ẹ nínú, ló dúpẹ́ lọ́wọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀ yẹn. Jésù Olúwa wa àmín. Tó bá message mi the following day, èmi Àyọ̀káàdé ọmọ bí ìyá lè kú okú bí bàbá lè gbọ̀hún lọ kó tètè máa lọ kó lo private jet kó tètè máa jápa lọ. Mi ò ní ṣe thank you. Mi ò ní dẹ́ lóhùn, sorry. Mi ò ní dẹ́ lóhùn. Ẹ jọ̀ọ́ mo ní kí n dúpẹ́ ní dúpẹ́ mo. Àfi tó bá pè mí fún nǹkan mi, ni máa dẹ́ lóhùn. That is the kind of person I am. N bá ṣoore fún ẹ tí mi ò gbọ́ anything látọ̀dọ̀ ẹ, màá try láti check on you. Ṣé wà okay láti mọ̀ bóyá nǹkan tí mo ṣe fún ẹ̀yẹn ó tó, bóyá ó wúlò fún nǹkan tó fẹ́ fi ṣe, bóyá ó tẹ́ ẹ lọ́rùn. Tí n bá ti lè confirm báyìí tó ti lè sọ ẹ ṣé o, Ọlọ́run ló lọ́pẹ́ ni èsì ọ̀rọ̀ ẹ ó tán nìyẹn.
o lè pè mí jọ́ kejì kí n dáhùn, o lè text mi kí n return message ẹ, ìyẹn ti lọ nìyẹn. tó Ọlọ́run á kọ́ gbogbo wa mọ̀ ṣe. Nobody is perfect, we are just trying. Ire o.